you ẹranko ni ẹ́ because ẹ jẹ́ kí n sọ nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kí Rotimi mo fi mú Rotimi Daniel pé Rotimi Daniel ò ń ṣe èèyàn gidi ṣe àpẹ Rotimi Daniel ó máa introduce àwọn èèyàn sí wòlíì tó bá takòkò máa pe wòlíì máa sọ nǹkan tó ń lọ nípa wòlíì yẹn máa sọ fún yín Rotimi Daniel ó sì láwọn wòlíì tó ń gbàdúrà fún Rotimi Daniel ó ń rí fa àwọn èèyàn sí wòlíì Rotimi Daniel ló ń gbàdúrà lọ́dọ̀ àwọn wòlíì òun dẹ̀ ń ba wòlíì jẹ́ Rotimi Daniel ó ní nọ́mbà wòlíì tó lọ máa ń gbàdúrà lọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ introduce èèyàn sí pé kó lọ gbàdúrà ńbẹ̀ tó jẹ́ wòlíì wọn ìgbà tẹ́ni ẹ́ dé church yẹn ó bẹ́lẹ̀mí ńbẹ̀ tẹ́lẹ̀mí sọ̀rọ̀ so kérúbù ní church náà tó kọ sí our next church tó kọ sí ara ẹ̀ báyìí Rotimi Daniel adẹ̀wà sí online àwa máa bú àwọn wòlíì Rotimi Daniel àwa máa bú àwọn prophet àwa máa bú àwọn pastor mi ò sọ pé ìwà tẹ́ ẹ wù tẹ́ ẹ ń ṣe epo dáa o now Rotimi Daniel fi ọ̀rọ̀ Olúwa lọ òfin kàṣì fọ́n àwádẹ́ ẹ̀gbọ́n bá àti ẹ̀ kàwé tó wọn bò á gbọ́n a ti mọ̀ pé ó kàn fi kíní kàṣì fọ́n ní up to today Rotimi Daniel ó ń pe àwọn pásítọ̀ jáde ìwọ tí Rotimi Daniel bá pè ẹ́ jáde fi èpè tó bá ti pè ẹ́ pé ẹnìkan wá fẹjọ́ ẹ̀sùn fi èpè ránṣẹ́ sí Rotimi Daniel fi èpè wo tó o bá ti lè ṣe pè mí máa fún ẹ níwèé tó a fi sú ẹ máa tún support ẹ ní Canada ẹni tó bá fẹjọ́ ẹ̀sùn ẹni kó wá bá ẹ̀kọ́ nìyẹn lọ bá àbí kó gba police station lọ Nàìjíríà Rotimi Daniel ò ní àṣẹ láti máa wá call ẹ out because ìwà tó bá jẹ́ pé bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ó ní support ẹ̀ but ohun gógó ìwà burúkú wà lọ́wọ́ ẹ̀ màmá Rotimi Daniel kò ní respect fún màmá ẹ̀ ó máa ń bá màmá ẹ̀ sọ̀rọ̀ ẹni a ò ní ẹ tó ń pe humanity Rotimi Daniel tó ń pe humanity ó sì ṣe show wọn ló ṣe show lánàá àbíjẹta tó sọ pé òun humanity àbíkú fẹ́ páyà àti wà àti humanity ẹ̀ Rotimi Daniel kó gba àwọn family ẹ̀ ó kó wọn lọ Canada ó kó wọn lọ Ghana ó mú ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ̀yin òpònú afọ́fúngbẹ̀mú tẹ́ ẹ̀ já ẹ wà wọ fàájà ó mọ̀ pé tó bá yẹ pé muslim lẹ́ ń bá dán nǹkan tẹ̀ dán wọn á ti pick yín one by one wọn á ti pick yín because terrorists náà máa fi yín wé agbénipa náà máa fi yín wé. etí òun ṣe yẹn Rotimi Daniel òun dójú ti ààrẹ òun dójú ti àwọn ọkùnrin àwọn tó ti gbé ẹ àwọn ìpè tó ti kọlù sórí ọjọ́ tó ti gbárí mọ́ bàbá ẹsẹ̀ káyọ̀ Olúbóyè Ọládèjì the general evangelist of CAC mo ti rí wípé nǹkan ti tán omi gbẹ lẹ́yìn ẹ̀ ó di ọjọ́ tí o bá ní òye àwọn ikọ̀ tó ti gbárí mọ́ kì í ṣe díẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tó ti gbárí mi sọ pé gbogbo àwọn tó ń drag mi ní gbogbo wọn ṣe nǹkan tó dáa o ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé they remain in God kò sẹ́ni tó perfect. And truly God is fighting for them and God will still continue to fight for them. Ọjọ́ tó ti gbárí mọ́ bàbá Ẹ̀sìkáyà Olúbóyè Ọládèjì the general evangelist of CAC mo ti mọ̀ pé nǹkan ti ṣe ẹ́. Tó ti gbárí mọ́ prophet Ẹ̀sìkáyà ọmọ Ọládèjì ọmọ kìnìún ẹ̀yà Júdà fún rẹ̀ ọjọ́ ẹni mo ti mọ̀ pé nǹkan ti ṣe ẹ́. Tó bá tẹ̀sí gbárí mọ́ àwọn tó kù kì í ṣe irú bàbá Ẹ̀sìkáyà. Ọjọ́ tí Yorùbá ní ọjọ́ tí kìíní tí Ṣàngó ẹ̀ bá ti ń paraba tó ń parúkọ tó bá ti dọ́dọ̀ gíná àfọwọ́ fún un tẹ́ẹ̀dì ẹ̀ bá ti ń gbé tata tó ń gbé aáyán tó bá ti gbé àtijọ́ tó bá ti gbé àkekè ọjọ́ yẹn ló jẹ́ àjẹmọ́ ẹ̀ ẹ̀dì yẹn ti gbé àkekè Rotimi Daniel àwọn yẹn ní èpè tó ti gbárí mọ́ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn ibi tọ́rọ̀ tó ń wà lórí íńtánẹ́ẹ̀tì ń lọ yìí á kọjá agbára ẹ̀ wọ́n rà lẹ́ẹ̀jì ẹ̀ Rotimi wọ́n àlẹ́jẹ Musa mọ́ ẹ̀ àlẹ́jẹ àwọn tó súnmọ́ ẹ̀ àlẹ́jẹ wọ́n sọ wípé ó ní ó fẹ́ pa ọmọ kan ṣoṣo tó bí Rotimi Daniel tó bá jẹ́ wípé allegation yìí ó jẹ́ òótọ́ òtítọ́ ọbẹ̀ ti fẹ́ sọ fún ẹni pé ó yẹ kí wọ́n tèkì mátàyọ pẹ̀lú ẹ̀ kó yẹ kó lọ lásán tó bá lè ronú kó máa pọmọ tó bí Musa mọ́ ẹ sọ wípé kò sẹ́ni tó save lọ́wọ́ ẹ̀ èmi náà agree kò sẹ́ni tó save lọ́wọ́ ẹ̀ tó bá lè ronú pé wàá pọmọ tó bí ọmọ bíbí inú ẹ̀ kò fẹ́ gbẹ̀mí ẹ̀ definitely kò sí èèyàn kan tó save lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó lè pa nítorí $500
ń fẹ́ máa fún ọmọ ẹ̀ ẹni tó bá ti place lórí child support ìyẹn túmọ̀ sí pé kò tọ́jú ọmọ so o tọ́jú ọmọ ló ń búyàn. You have to go back to Christ. Àwọn bàbá tó ti bú yẹn lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ díkì Olúkọ̀yà. Àwọn bàbá yìí ò ṣe gbárí mọ́, má jẹ̀mú ni wọ́n. Lọ sọ́dọ̀ àwọn bàbá díkì Olúkọ̀yà lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Wá bàbá Adébóyè lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn tí mò ń dárúkọ lọ́ọ̀dọ̀ wọn kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Àti bàbá Adébóyè àti bàbá Olúkọ̀yà lọ tọrọ. Bàbá Káyà wá wọn kan. Àwọn bàbá yìí ò ṣe gbárí mọ́. Mate wá tí wọ́n ń sinwó sí ní rank kan náà. All these men of God they carry covenant. Wọ́n gbé májẹ̀mú lọ́wọ́. Wọ́n wá bọ́ta wo ní òun dragi wọn. Ohun tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ máa ohun tó ṣọ́ kó mo sọ nínú fídíò mi kan pé ọwọ́ Ọlọ́run ti wà lára ẹrú tì mí. Bóyá o bá rántí mo sọ nínú fídíò mi kan pé ọwọ́ Ọlọ́run ti wà lára ẹ̀. Òun ló ti ń farahàn yìí o. O torí kò sí àwọn tí ẹ kóra yín jọ tẹ̀ tó lè dúró. Bẹ́ẹ̀ lè dúró mọ́ torí gbogbo yẹn pátá gbogbo ló máa rí mọ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n má bàa pẹ́jù fún ẹ kó tó pẹ́jù fún ẹ ìmọ̀ràn méjì tí máa gbà ẹ́ ní. Number 1 lọ bẹ àwọn bàbá tó gbárí mọ́ yẹn ni ẹ̀ǹkíní. Èkejì lọ jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ̀. Tó bá ti lè ṣe méjèèjì ohun tí mò ń wò tó ń bọ̀ wájú èrò tì mí Àdàkẹ́ Ifá ò lè gbà ọ́, Ọ̀pẹ̀lẹ̀ ò lè gbà ọ́, Ṣàngó ò lè gbà ọ́, Ọya ò lè gbà ọ́, Ọ̀ṣun ò lè gbà ọ́, Ọ̀rúnmìlà ò lè gbà ọ́, Ògún ò lè gbà ọ́, gbogbo òrìṣà tó wà ní àgbáyé kò lè gbà ọ́ àyàfi tó bá lọ síwájú Kristi kó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Gbogbo ohun tó ti fi irọ́ tó kó mọ gbogbo irọ́ tó kó lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo tó ti fi kó jọ kó lọ kó fáláìní kó wá tẹ̀lé Jésù nìkan ṣoṣo. Ó nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tí ó bá gbà yóò yè yóò sì kú láéláé. Mo fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ń wò mí fẹ́ kó ṣe bá mi ṣe ẹ̀jẹ̀ ó kó kan wọn lóró tì mí dání lára. Jésù sì nífẹ̀ẹ́ kí nǹkan tó ojú ọwọ́ dà sí nǹkan tí ń kojú ọwọ́ dà bọ̀ díẹ̀díẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ dàrú bọ̀ lọ́wọ́. Jẹ́ kí irú tì mí dání ẹ̀ kó lọ fi ayé ẹ̀ fún Jésù. Yóò dára fún yín. Share program yìí, share kó kan irú tì mí lára, share kó kan àwọn tó yẹ kó kan lára nítorí pé ìdájọ́ Ọlọ́run ti wà nílẹ̀ báyìí. Yóò dára fún wa. God bless you. Meet me for the other one ní ọ̀la.